Àwọn olólùfẹ́ gbajúgbajà olórin fújì tó ṣẹ̀ṣẹ̀ di láńlọ́ọ̀dù ní ilẹ̀ Amẹ́ríkà lásìkò yìí, Alhaji Wasiu Alabi Ọ̀dẹ́tọ́lá ẹni tí gbogbo ayé mọ̀ sí Pasuma Wonder tàbí ọ̀gá ńlá fújì, wọ́n mà ti ń pariwo lórí ẹ̀rọ ayélujára, wọ́n sì ti ń ṣe ìkìlọ̀ lórí ìpàdé àlàáfíà tí wọ́n ti fẹ́ parí ìjà tó fẹ́ wáyé lọ́sẹ̀ tó ń kọjá pé àwọn ò ní gbà o, àwọn ò sì ní gbà wípé kó jẹ́ pé ìta gbangba ẹni wọn yóò ti parí ìjà Pasuma àti gbajúgbajà olórin fújì ilẹ̀ Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni Alhaji Táyé Àkàndé Adébísí ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí Táyé Currency. Kì í ṣe ìròyìn mọ́ wípé àárín Pasuma àti Táyé Currency tó máa ń ṣe bí ọmọ àti bàbá tẹ́lẹ̀ tí ìfẹ́ ńlá wà láàrin wọn ó ti dàrú. Orin kan tí Táyé Currency tó sì kọ lọ́dún tó kọjá níbi tó ti ń jẹ́ kó di mọ̀ pé òun náà ò kéré nú ayé, ẹnikẹ́ni ò gbọ́dọ̀ kún lọ́mọ Pasuma mọ́ nítorí pé kò tó ń bí lọ́mọ, bóyá lọ́jọ́ orí ni àti pé òun kò gbérin lẹ́yìn ẹ̀ rí, òun kò kọ́ sí orin lẹ́yìn ẹ̀, òun kàn lo orúkọ ẹ̀ àti ohun orin ẹ̀ láti fi gòkè ní. Bẹ́ẹ̀ ló jẹ́ kó di mọ̀ pé kò sí nǹkan bàbàrà nínú tí òun fi orúkọ Pasuma àti ohun orin ẹ̀ ṣe nítorí pé Pasuma òun náà ó ti ṣe àwòkọ́ṣe Alhaji Abbas Akande tí gbogbo ayé mọ̀ sí Obesere rí. Ọ̀rọ̀ yìí sì ni Pasuma àti àwọn olólùfẹ́ náà rí bí àbùkù ńlá tó di ìjà láàrin wọn àti Táyé Currency tó sì jẹ́ pé ìjà náà kò tí ì parí dàsìkò yìí nítorí pé gbogbo ìgbà ni ló ń lágbára sí i. Ṣá o, nítorí òwe àwọn àgbà tó ní àgbà kì í wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́, ń ló jẹ́ kí bàbá gbogbo onífújì lásìkò yìí Alhaji Abdulrasaq Kọ́láwọlé Ìlọ̀rí ẹni tí gbogbo ayé mọ̀ sí Kọ́líńtì Àyìnlá kó pe ìpàdé àlàáfíà sí ọjọ́ 14 oṣù kínní ọdún 2025 tá a wà yìí, èyàn the 14th of January 2025 nínú ọgbà tẹlifíṣàn ìjọba ìpínlẹ̀ Èkó tó wà ní Agídìngbé nítòsí Aláùsá lọ́nà Ìkẹjà, níbi tí Kọ́líńtì ti ní òun yóò parí gbogbo ìjà tó wà lágboolé fújì, pàápàá ìjà Táyé Currency àti Pasuma àti tán ní Pasuma tó Obesere náà jà, tí Kọ́líńtì sì ti sọ pé gbogbo olórin fújì káàkiri Nàìjíríà ni lòun fẹ́ kí wọ́n wá níbi ìpàdé náà. Ṣá o, níṣe ni àwọn olólùfẹ́ Pasuma náà máa ti ń gba orí ẹ̀rọ ayélujára lọ pé àwọn kan sára sí Alhaji Kọ́líńtì fún ìgbésẹ̀ bàbá tó gbé àti ìgbésẹ̀ àlàáfíà tó gbé. Wọ́n ní bó ṣe kágbà dáadáa kó máa ṣe náà nìyẹn, ṣùgbọ́n wọ́n ní àwọn ò ní gbà o kó jẹ́ pé ibẹ̀ àti ìta gbangba bẹ́ẹ̀ ìní Kọ́líńtì ó ti parí ìjà Pasuma àti Táyé Currency. Wọ́n ní tó lè jẹ́ kí ìjà náà kó parí pátápátá ó ní kí Táyé Currency kó gba ilé Pasuma lọ lágbègbè Ọmọlé ní ìpínlẹ̀ Èkó, kó lọ dọ̀bálẹ̀ kó sì lọ tọrọ àforíjì. Wọ́n ní bí Kọ́líńtì bá lọ ń parí ìjà náà ní ìta gbangba, Táyé Currency ó sì máa ṣe ìgbéraga sí Pasuma ni, ṣùgbọ́n ó dìgbà tó bá lọ sí ilé Pasuma tó bẹ̀bẹ̀ bí ọ̀gá sọmọṣẹ́ bí bàbá sọmọ, ìgbà náà ni ìjà náà yóò tó tán tí Pasuma yóò sì ṣẹ̀ṣẹ̀ fi orí jìn.